was unit in Saki until that year. Yẹn Noscotec ó fẹ́ ṣe chairman local government 1987. Bàbá ìbínú ó ti kó sí o, òun náà fẹ́ ṣe chairman local government. Ṣé àwọn èèyàn sọ pé àwọn ò gbọ́ include Aisha? Pé gúrùpù bàbá mọ́sá wọ́n lọ register Saki Togun, which is anti-Christian group. Kí ni wọ́n sì pè wọ́n gbà yẹn? Ẹ̀sìn láìṣe ni wọ́n ń pe Saki Togun gbà yẹn. Gúrùpù yẹn náà ló gbógun ti Ọ̀kẹ́rẹ́ Abímbọ́lá o. Ọdún yẹn náà ni wọ́n sọ Bímbọ́lá lóko ní Central Mosque. Ọ̀rọ̀ ẹ̀sìn náà ni o. Ni wọ́n fi ń pe Abímbọ́lá ní Tìmọ́ ojú ọjà. Tìjání lórúkọ ẹ̀ náà. Mo sọ ní bí mo ṣe dáàfin ni anywhere tó fi dókè Ọ̀yà ọba Central Mosque ló máa ń lọ. Ìgbà tí wọ́n sọ Abímbọ́lá lóko ní Central Mosque àmọ́ àwọn tó ṣe é, àmọ́ àwọn tó ṣe é. Ìgbà yẹn àwọn pera wọn ní Saki Togun ẹ̀sìn láìṣe láwọn kan fi dìde ní Saki yìí. Àwọn náà bẹ̀rẹ̀ wọ́n dé wọ́n láwọn fọ́ group ọba lónìí ilẹ̀. Ṣé Saki fọ́ méjì àbí òfò méjì nídìí ẹ̀sìn? Àwọn tó wá sọ ọkọ̀ kàtìkà yìí ṣé wọ́n sọ pé àwọn ò gbọ́ pé wọ́n sọ Abímbọ́lá lóko ní Central Mosque? Wọ́n á gbọ́ pé Tìmọ́ ojú ọjà wọn pé Abímbọ́lá Ọ̀kẹ́rẹ́ instead of Tìjání wọ́n ní support Christian pé ó support ìbínú gbà yẹn ni wọ́n fi ń pè ní Tìmọ́ ojú ọjà. So ẹ̀sìn fọ́ Saki àbí òfò Saki táwọn sọ ìsọkúsọ. Anything tí mo bá sọ evidences wà. Ṣé wọ́n á ṣe investigation? Ọmọ SSS tó wà ní Saki ń gbà yẹn bí wọ́n ṣe ń plan àti sọ Abímbọ́lá lóko, gbogbo àwọn tó ń plan ẹ̀ orúkọ wọn wà ní fáìlì SSS tí mo ṣe sọ̀rọ̀ yìí o. Ìmú ní kó má gbé wọn o, èyí tó máa jẹ́ kí wàhálà ẹ̀ kó fẹ̀ sí. Ìgbà tí wọ́n sun ṣọ́ọ̀ṣì ńkọ́, ìdí wọn fi sun ṣọ́ọ̀ṣì kò ṣe ẹ̀sìn ni. This is the problem. Kí sì ni mo lọ panel ìjọ tèmi àti bàbá mọ́sá pàdé ní níwájú Abímbọ́lá. Mo fẹ́ sùn bàbá mọ́sá mo ṣe sùn báyọ̀ sí tó ní. Wà lọ sáré bàbá parapọ̀. Ẹ̀sìn wo mìíràn ẹ̀sìn bẹ́ẹ̀ mi àtòkùn parí ọ̀rọ̀ wa. Títí dúró dọ́lá aṣíwájú òun ni president parapọ̀ ń gbà yẹn náà. Òun ló pe meeting sáàfin láti parí ọ̀rọ̀ yẹn. Ìjọ ìwé ní bàbá accuse mi pé èmi mo sọ fún Lámú Adésínà gọ́vùnà kó ṣe gazette kó forúkọ òun sí gazette pé òun wà ní àwọn tó sùn ṣọ́ọ̀ṣì. Mo ṣàlàyé fún níjọ́ yẹn náà ẹni tó lágbára jù Nàìjíríà ń gbà yẹn Ọbásanjọ́ ni òun ní president wà l'Ábùjá. Kò lágbára pé gọ́ọ̀nà yìí lọ ṣe gbèsè kọ́ báyìí sí, kò lágbára wọ́n tó sẹ́nu wọ́n tó bá mi bàbá wọ́n sọ ìyàwó ṣọ́ọ̀ṣì. O lọ pánẹ̀ àbò lọ pánẹ̀ bàbá nígbòdé pánẹ̀ kí ló sọ? Oní níjọ́ tí wọ́n sọ ṣọ́ọ̀ṣì ló tó gbọ́pọ̀ mọ̀ kan ṣe wáàsí tí ń pe Jésù lọ́mọ àlè. Bàbá ṣe òótọ́ ni.
láti wà pé mi ò sọ ìdá mẹ́ta nù ìdá mẹ́wàá ohun tí mo mọ̀ ń pa aṣọ ìsàn tó mo bá sọ ìdá mẹ́ta nù ìdá mẹ́wàá ni Saki ó ti fọ́. ṣé bí gúrùpù bàbá mi ló plan ṣọ́ọ̀ṣì sísun ṣọ́ọ̀ṣì náà síbẹ̀ ilẹ̀ náà ń ṣe sí Saminu Yusuf kó a ṣe wá sí i báyìí báyìí ni kó sì máa sọ táwọn bàbá bá fi react ẹni gbogbo ṣọ́ọ̀ṣì Saki ilẹ̀ máa sọ orúkọ wọn gbà gbogbo mítì tí wọ́n ṣe ọmọ ẹsẹ̀ report ẹsẹ̀ quarters with their names ìyìn sọ nípa náà mo mẹ́ni tó gbówó kalẹ̀ wọ́n lọ fún Saminu Yusuf ẹni tí wọ́n sì fún owó ní ìlọ kó fún Saminu Yusuf Abẹ́òkúta ní Saminu Yusuf wọ́n báyìí mo sọ ń bàbá yìí mo lọ́mọ ọ̀tún lólúwa rẹ̀ mọ́ dáadáa kí ló ṣẹlẹ̀ ìgbà tí ìdajì owó tí wọ́n ní ó kó fún Saminu Yusuf ló kó fún ó dàdájì sápò tó bàbá gbogbo kí ni ìmọ̀ náà I'm a security person àmọ́ bá ṣe mọ̀ nǹkan náà yóò lọ pálẹ̀ lọ sọ gbòyìn náà with document with ẹlẹ́rìí physical ẹlẹ́rìí àwọn èèyàn Mọ́líkì Dódọ́lá wọ́n lọ síwájú Saki wọ́n sì ní president parapọ̀ àṣà náà ó wà lẹ́mí àbò sí lẹ́mí ìjọ yẹn tá a fà lọ́rọ̀ jíṣẹ́ fún ṣẹ́ni tí bàbá fẹ́yìn ìṣàgábá yìí fìlà rẹ̀ rẹ̀ bọ́ sẹ́yìn àga yẹn láàfin ìjọ yẹn. So and there have been efforts to get rid of Mini Saki. Ìjọ wọn sún ṣọ́ọ̀ṣì Abímbọ́lá èmi lọ sọ fún pé ìtọ̀ sísítà Monday lọ́dọ̀ ọ̀làrọ̀ pé kábíyèsí ìjẹrimọdé o bọ̀mí ò ráyè rí ẹ torí àṣemítẹ̀ elite ń jọ sátidé kankan àwọn èèyàn sì wà á kiri báyìí so nǹkan ní kèmí lọ nìyẹn níbo ló lọ ní padà bí èkó ọ̀rọ̀ tó wà náà kọ́ ó níwọ̀ lọ́ba abẹ àwọn gbàgbọ́ tó bá bá abẹ wọn gbà wọn bọ̀ sí ọ lẹ́nu tá a bá bẹ wọn ò ní gbà ọ ní ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ sọ pé that day òun fi pàdé sí 5 p.m. òun fẹ́ Christian 10 Mùsùlùmí 10 ìyìn fáwọn ọ̀dọ́ o wọ́n kó owó fún Báyọ̀ Ṣítù àti Ibrahim Ashiru in Arab countries wọ́n ní kí wọ́n kọ́ school sí Saki Islamic school kí àwọn ọmọ mùsùlùmí Saki máa lọ ọbẹ̀ lọ́fẹ̀ẹ́ ìjọ mo challenge bàbá mọ́sá ta ló ní school ẹnìkan ní bá sùn ní bàbá ṣe báyìí ló ní school yẹn ó kọ olóhùn lòun ni ọkọ ọmọ ẹ ọkọ àkọ́bí ẹ òun múwèé ìwé tí ń tà àti ojú bá yẹsùn bí school bàbá wọn fún ẹ bí àbí wọn fún ẹ àjálẹ bàbá mọ́sá you see àwa tá a wà ní irú iṣẹ́ tí mò ń ṣe àmọ́ means of knowing things we know too much but àwọn èèyàn kò yé wọn tí mo bá sọ pé lẹ́yìn ní panel nǹkan tí mo bá sọ fún wọn báyìí pé bàbá wọn ṣe mí tí ìjọba ìbáyìí lágbájá wà mí wọn láwọn máa ṣe báyìí wọn fi lọ sùn ṣọ́ọ̀ṣì Saki ò fọ́ unity Saki mò ń protect now. Ẹ káàbọ̀ sí ìkànnì Supreme TV lórí ẹ̀rọ ayélujára. Ẹ káàbọ̀ síbi tẹ́ ẹ ti máa ń jẹ̀gbádùn eré ìdárayá, àṣà, ìfọ̀rọ̀wérọ̀, ìròyìn káàkiri bó ṣe ń lọ láàrin agbo òṣèlú, ìfọ̀rọ̀wérọ̀, ìtanijí àti ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi. Ẹ káàbọ̀ sí ìkànnì tó ń fọ̀n lókèlókè.